Ya Bismillahirrahmanirrahim. Mo kí gbogbo ojú tó ń wò mí, gbogbo ìdẹ̀ tí wọ́n ń wá tá láàgìrì àgbáńlá ayé. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kúrọ̀lẹ́ gbogbo tẹ́ bá wà. Mo kí wa tá jẹ́ Muslim pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ya quick one, mo rí fídíò kan tí ẹ̀gbọ́n wa Samuel ṣe Taku ti Jésù. Ṣé rí ẹ̀gbọ́n tíjà bá wùn yín jà, ẹ lọ jà lọ́tọ̀. Àwo ò lẹ́wù ìjà. Fídíò yẹn, ẹ máa rí fídíò yẹn ń sìn o. Ẹ já kọ́ lọ fídíò yẹn ná. Ẹ já kọ́ ohun tí ẹ̀gbọ́n sọ. Ẹ já kọ́ ohun tí ẹ̀gbọ́n sọ lórí ọ̀rọ̀ yẹn ná. Mo ń padà bọ̀. Ògo tún ni fọ́lọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà ìfẹ́ inú rere sí gbogbo ènìyàn pátápátá. Ẹ tún kú dédé àkókò yìí. Ọdẹ ọdún bí báwo ni gbòòrò lọ́dọ̀ yín. Ogun ò ní jà Nàìjíríà. Má sì gbàgbé ogun tó ń pè tó bá dé pé kó wá jà wá. Ogun yẹn ọ̀dá ìsìlámù yín mọ̀ o. Kò tí ẹ̀ dá ẹ máa ṣe Muslim. Ogun ó pa bọ̀rìṣà, yóò pa kìrìsìtẹ́nì, yóò pa mùsùlùmí ni. Inú ẹ tó ń dùn yẹn, Iran borí lọ́wọ́, ṣé Iran ṣèlú mùsùlùmí ni? Bí ó ṣe jẹ́ wípé Israel kò ń ṣèlú kìrìsìtẹ́nì àbí? Bẹ́ẹ̀ náà ni Iran kì í ṣèlú mùsùlùmí. Tí bá epo tán fún yín lọ́tún lósì tó jí ẹ ya wèrè tí ò jí ẹ lọ́pọlọ. Ẹ jẹ́ á gbọ́ ìkan nínú ìwà àtìsí ànábì tá a ti ń béèrè lọ́wọ́ yín pé nǹkan márùn-ún tí ànábì ń ṣe tó mú kí ayé rọrùn. Ìkànnú ẹ̀rẹ́ o, wàlíì wa ti bá wa sọ, ẹ jẹ́ á gbọ́ tí wọ́n sọ nípa ànábì Muhammad, ẹ jẹ́ á sáré gbọ́. Ànábì a máa jẹ sàrí tán, á dẹ̀ báyàwó sùn, á dẹ̀ gbàgbé sùn lọ, káṣùmá mi máa kọjá. Rí ẹ wà, bá dẹ̀ jí ó máa lọ wẹ̀, àwọn. Tó bá ti wẹ̀, àwẹ̀ ń tẹ̀ síwájú Allahu Akbar. Àtẹ̀wá bẹ̀ sí kọ́mẹ́dì tó fẹ́ mú gbogbo òrònú kúrò lọ́kàn wọ́n sá lọ sórí mídíà bẹ̀rẹ̀ sí ní gbọ́ àwọn ọ̀rọ̀ mùsùlùmí nínú àwẹ̀ ẹ̀yìn sàárì àbáyàwó ẹ̀sùn tó bá ti wá náà àwọn asún gbàgbé láìwẹ̀ tó bá dijọ́ kejì àwẹ̀ tún bẹ̀rẹ̀ sàmúsángúdù yín sára yín rèé o. Ṣé fídíò tẹ́ wò tán yìí tí ẹ̀gbọ́n Samuel play Taku ti Jésù? Ṣé lèmi fẹ́ ní interest ọ̀rọ̀ wọn torí ọ̀rọ̀ mi mọ́ bí tí máa gbọ́rọ̀ ẹ̀gbọ́n sí. Máa gbọ́rọ̀ ẹ̀gbọ́n yẹn sí mi ò mọ̀ mo ṣe máa avoid wọn. Wọ́n máa ti gbé fídíò mi wá ni màá ṣe ń fún ẹ. Ẹ̀rí pé mi ń dá sọ̀rọ̀ wọn tó máa ń ṣe nǹkan mi. Tí wọ́n bá ti lo fídíò mi pẹ́rẹ́ gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀ torí irọ́ ló fẹ́ pa. Irọ́ ni Yorùbá ní ẹnìkan àgbà ó ṣe kí ló báyìí wá. Olórí ìjọ dẹ̀ ní àwọn kan tó yẹ kí n máa avoid. Àwọn tá ti tó yín gan lọ́jọ́ orí gan ó ní kí n máa avoid. Gbogbo nǹkan kan la máa ń gbẹ́nu sí. Gbogbo nǹkan kan la máa ń gbẹ́nu sí. A bá rí i pé léyìí irọ́ ló wà ń bẹ àwọn agbẹ́nu sí. A fi fọ ìsìlámù wa mọ́. Ẹ pé mi ì dá sí fracas. Ẹ rí mi ń bẹ̀rẹ̀. I don't have the time. Torí lórí ìjọ ni mí. Mo dẹ̀ gbọ́dọ̀ protect integrity mi. Ẹ̀gbọ́n, ẹ protect integrity yín. Ní tí ò bá kún yín, ẹ má dá sí. Náà fídíò tí ẹ wá wò tán yẹn, ẹ̀gbọ́n wa ń parọ́ mọ́ mi nínú fídíò yẹn. Fídíò short video ni o. Tẹ́ rí yẹn o. Bẹ́ẹ̀ gbọ́n ló lọ kọ́ọ̀tì ẹ ní o. Bó náà rí ibì kan ní Allahu Alam. Fídíò yẹn mo ṣe nú àwẹ̀ ni. Mo fi ń ṣàlàyé pé obìnrin tó bá ń ṣe nǹkan oṣù ó lè gba àwẹ̀ Ramadan.
fẹ́yìn tẹ́ bá rí fídíò yẹn tẹ́kàn rí kékeré tó ń play tẹ́gbọ́n play yẹn tẹ́ bá rí kékeré tẹ́gbọ́n play yẹn fídíò almost 2 hours ni o gbogbo tó ń play ṣó tó 1 minute kò tó 1 minute kódà kò bóyá lówó 30 seconds tẹ́ wò tán yẹn ẹ̀gbọ́n elaborate ẹ̀gbọ́n sọ pé àwọn tí ń bè lọ́wọ́ pé ká mú nǹkan márùn-ún táná bè ṣe wá pé kí wọ́n wọ ẹyọ kan pé mi sọ wípé téèyàn bá jẹ sàárì tán tí àlùfájàrí ti yọ ànábì a máa ṣé tí mo sọ nípa ànábì a máa bóbìnrin sùn. inú àwẹ̀ ẹ̀yìn sàárì àbáyàwó ẹ̀sùn tí bá ti wá náà àwa sùn gbàgbé. ṣé tí mo sọ nìyẹn ẹ̀gbọ́n àgbàlẹ̀ ń dà yìí nà ó ẹ káwọn ọmọ ìjọ máa fà yín létí pé ẹ̀gbọ́n Samuel ẹ bọ́ọ̀lẹ̀ ń bí kí ni tí ń pe agbani yìí nà ó agbani yìí mo sọ pé ẹ ń ṣe bàbá lọ́dọ̀ tèmi ẹ̀gbọ́n ni ẹnọdẹ ọgọ ọmọ èjì so bó mo lọ ni pé n tí mo sọ ní fídíò yẹn ni pé àná tí mo tó bí gangan tó ṣe àlàyé ẹ̀ gangan rèé àwọn èèyàn sọ pé bá dẹ̀ ṣe bá kó tó di pé ìmọ̀ fẹjú ni pé obìnrin tó bá ń ṣe nǹkan oṣù kò ní gbà wọ Ramadan gbogbo àwọn tó ń ṣe nǹkan oṣù wọn máa fàwẹ̀ ẹlẹ̀ kò ní gbà tó bá dẹ̀yìn ààwẹ̀ á san padà ìgbà tó wá wádìí ẹ̀ pé irọ́ lọ̀rọ̀ yẹn nǹkan oṣù irun nìkan ni ò ní kí kò bà Ramadan ẹ̀ jẹ́ ní tí mo sọ ní fídíò yẹn nìyẹn o bó ṣẹlẹ̀ sánàbí gan pàápàá pé ànábì a máa jẹ sàárì tó ń gbà míì kálùfájàrí tó yọ ni mo wí o. inú àwẹ̀ ẹ̀yìn sàárì àbáyàwó ẹ̀sùn tí bá ti wá náà àwa sùn gbàgbé. ẹ̀gbọ́n twist mọ́ mi lọ́wọ́ yìí o kálùfájàrí tó yọ a máa báyàwó sùn tó jẹ́ kí ngbà míì ó ti máa gbàgbé kò ní tí ì wẹ̀ tó ń fi máa gbé lọ oorun á ti gbàná bí lọ tó bá ṣe ìjì àsùbá àti wá kọjá á ṣe wá lọ wẹ̀ kò bá wẹ̀ ẹ̀jẹ̀ ń tà ń sọ nìyẹn kéèyàn sùn kó lálàápọ̀ òun bóbìnrin sùn lójú oorun lọ́sàn-án àwẹ̀ kò bá wẹ̀ jẹ́ kó dàgí nǹkan ọmọkùnrin jáde kò bá wẹ̀ jẹ́ so ó sì máa jẹ́ nǹkan oṣù ló máa ń ba nǹkan àwẹ̀ obìnrin jẹ́ ìtí mo sọ nu fídíò ẹni tẹ́gbọ́n lọ túṣẹ̀ mọ́ mi lọ́wọ́ o ẹ̀gbọ́n Samuel ṣe àgbẹ̀ mo ń pipe blow fún yín ni ẹgbẹ́ mi ò gbé fídíò tẹ àwọn ọ̀rọ̀ tó máa ń sọ mi ò ní interest ní tó bá kàn mí ni máa ní interest lórí ẹ̀ ní tó bá ti kàn mí ni máa ní interest lórí ẹ̀ gbogbo fídíò máa ń fún yín ní tó bá kàn mí ni mi ò ní interest mo busy jù ẹ lọ ó dẹ̀ kẹ́yìn náà busy olórí ìjọ ni yín náà ẹ bọ́lẹ̀ ń bẹ̀ ẹ bọ́lẹ̀ ń bẹ̀ ẹ má jà á máa fi àgbà wa ṣe láńgbáláńgbá wọn Yorùbá lèmi o mo rí yín náà.